Ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ Ọlọ́run yìí iṣẹ́ dókítà ló yàn láàyò tó sì rí àtìlẹ́yìn Ọlọ́run bẹ́ẹ̀. Ó wá fẹ́yàwó. Olúwa wá sọ pé mi ò tiẹ̀ fẹ́ kó o ṣiṣẹ́ dókítà yìí mọ́. Mo fẹ́ kó o jẹ́ dókítà ọkàn. Àwọn mìíràn Ọlọ́run lè gbà wọ́n láàyè kí wọ́n máa ṣiṣẹ́ dókítà àtàgọ́ ara kan tó máa ṣiṣẹ́ dókítà àtọkàn. Ọba ìyè, adúpẹ́, ògo ni forúkọ rẹ o. Jésù ti Násárẹ́tì gba ọpẹ́ kó gba ìyìn wa, ògo ni forúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa, àmín. Ohun tí mò ń bá wa sọ̀rọ̀ lé lórí tí a ò tí ì parí lórí ẹ̀ ò ní ọ̀rọ̀ iṣẹ́ tí Ọlọ́run yàn láàyò fún wa nípa ti oúnjẹ òòjọ́ àti nípa ti ẹ̀mí. Àti sọ ti oúnjẹ òòjọ́, mo fẹ́ wá sí ti ẹ̀mí. Iṣẹ́ ti ẹ̀mí yẹn, ẹ má gbàgbé pé mo pè ní iṣẹ́ ìránṣẹ́ àtayéṣe. Mo sọ pé iṣẹ́ tí à ń ṣe tí àwọn èèyàn ń rí tí wọ́n yin Ọlọ́run bàbá wa lógo. Ẹ jẹ́ kí a ka ìwé mímọ́. Mo fẹ́ ká wo ìwé Òwe orí 24 ẹsẹ̀ 30 àti Matthew orí 20 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6. Kó yé lè bá yé wa ni o. Ìwé Òwe orí 24 ẹsẹ̀ 30 ẹ gbọ́rọ̀ lọ. Mo kọjá lé oko ọ̀lẹ, má jẹ́ ọ̀lẹ o, àti lẹ́bàá ọgbà àjàrà ẹni tí òye kú fún. Tí mo fẹ́ kẹ́ ẹ rí bí ni pé Ọlọ́run ní oko, ìpín oko kan fún mi, fún ẹ nínú oko ẹ. Ọlọ́run ní ìpín iṣẹ́ kan fún mi nínú ọgbà àjàrà rẹ̀. Ó ní ìpín iṣẹ́ kan fún ọ nínú ọgbà àjàrà rẹ̀. Já wa lọ sínú ìwé Matthew orí 20 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6. Ìjọba ọ̀run sì dàbí ọkùnrin kan tí í ṣe baálé ilé tí ó jáde ní kùtùkùtù òwúrọ̀ láti pe àwọn alágbàṣe sínú ọgbà àjàrà rẹ̀. Nígbà tó sì bá àwọn alágbàṣe pinnu rẹ̀ sí owó idẹ kọ̀ọ̀kan lé òòjọ́, ó rán wọn lọ sínú ọgbà àjàrà rẹ̀. Ó sì jáde lákòókò wákàtí ẹ̀kẹta ọjọ́. Ó rí àwọn aláìríṣe mìíràn, wọ́n dúró níbi ọjà. Ó sì wí fún wọn pé ẹ lọ sí ọgbà àjàrà pẹ̀lú ohunkóhun tó bá tọ́ èmi ó fi fún yín. Nítorí wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n lọ síbẹ̀. Ó tún jáde lọ lákòókò wákàtí kẹfà àti kẹsàn-án, ó sì ṣe bẹ́ẹ̀. Ní ẹsẹ̀ kẹfà tí màá ti dá dúró. Ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́. Ó rí àwọn aláìríṣe mìíràn tí ó dúró. Ó sì fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mọ́ni ní àìríṣe? Kí Ọlọ́run kó bùkún ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. Ntí àsọdébí ò ní wípé Ọlọ́run ní iṣẹ́ kan pàtó fún mi. Ó ní iṣẹ́ kan pàtó fún ẹ nínú oko rẹ̀. Oko Ọlọ́run láyé. Ó ní iṣẹ́ kan pàtó fún mi. Ó ní ìpín iṣẹ́ kan pàtó fún ẹ nínú ọgbà àjàrà rẹ̀. Ọgbà àjàrà Ọlọ́run ní ìjọ. Kí a tún sọ báyìí. Oko Ọlọ́run tí mo pè ní ayé, ó ní inú ayé tí gbogbo àwọn ènìyàn wà. Àwọn ènìyàn gbogbo àìlájọ wà nú ayé. Ṣé wá rí ọgbà àjàrà Ọlọ́run, àwa tá a wà nú ayé ṣùgbọ́n tá a ti dọmọ Ọlọ́run. Ilé Ọlọ́run là wà. Ọgbà àjàrà Ọlọ́run ni wá pẹ̀lú. Gbogbo àwa tá a wá jẹ́ ọmọ Ọlọ́run ni a jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. Kọ́ríńtì kìíní mo ti ń sọ̀rọ̀ rẹ̀ orí 3 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 10. Olúwa wá lọ sínú ọjà. Ó rí i pé àwọn kan ò níṣẹ́. Ó lọ ní agogo 6. Ó lọ ní 9 àárọ̀. Ó lọ láago 12. Ó lọ ní ago 3. Ní tí wọ́n ń pè ní wákàtí kọkànlá, ó ní ago 5 ìrọ̀lẹ́. Torí ní Ísírẹ́lì ago 6 ni wọ́n máa ń bẹ̀rẹ̀ iṣẹ́. Ago 9 àwúrọ̀ wọ́n sì parí iṣẹ́ ní ago 6 alẹ́.
gẹ́gẹ́ bí Olúwa sọ pé ẹ ṣiṣẹ́ ní ọjọ́ mẹ́fà. Wọn tí Sáàmù sọ ní 104 ẹsẹ̀ 23 pé àárọ̀ là bẹ̀rẹ̀ iṣẹ́ àparí ẹ̀ nírọ̀lẹ́ láago mẹ́fà sáago mẹ́fà. Mi sọ pé ìgbékalẹ̀ Bíbélì wákàtí 12 náà fi ń ṣiṣẹ́. Ntí àwa ń jẹ́ kó yé yín ní ìsìn ni pé mo ní ìpínsẹ̀ kan pàtó nínú ọgbà àjàrà Olúwa. Mo ní ìpínsẹ̀ kan pàtó nínú oko Ọlọ́run. Ó ní ìwé òwe yẹn, amòye yẹn wá sọ pé nígbà tó ń kọjá ní oko ọ̀lẹ, yẹn ni pé ìpín tá a pín fún ẹni tó jọmọ Ọlọ́run ṣùgbọ́n tó yọ̀lẹ. Ìpín iṣẹ́ tá a pín fún ọmọ Ọlọ́run nínú ọgbà àjàrà tó yọ̀lẹ, iṣẹ́ yẹn ń ráre. Nítorí pé ẹni tí wọ́n fún níṣẹ́ yẹn kò ní làákàyè tẹ̀mí. Akitiyan ẹ̀sìn làlàkókò fẹ̀fẹ̀ ní ń bá kiri. Ìní a fi ń bá yín sọ wípé ogunlógún kéèyàn máa lóye iṣẹ́ tán ni kó wáyé wá sí. Ṣé wá rí ẹni tí yóò bá wá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ọlọ́run nínú iṣẹ́ àtayéṣe tí mò ń sọ yìí, èyí tí ó sì tó túmọ̀ sí pé iṣẹ́ tí ó yé mi tí mo ṣàwárí pé èmi mo gbọ́dọ̀ ṣe, iṣẹ́ tí mo mọ̀ wípé tí mo ríran rẹ̀, iṣẹ́ tí mo mọ̀ wípé àyànmọ́ ìpín àyànmọ́ tèmi rèé. Nítorí wá bani lọ́kàn jẹ́ ni wípé àwọn tó mòye tó ríṣẹ́ yẹn wọn ò pọ̀. Péréte wá làwọn tó gbà láti ṣe. Ohun tá à ń sọ rèé. Ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ Ọlọ́run yìí iṣẹ́ dókítà ló yàn láàyò tó sì rí àtìlẹ́yìn Ọlọ́run bẹ́ẹ̀. Ó wá fẹ́yàwó. Olúwa wá sọ pé mi ò tiẹ̀ fẹ́ kó o ṣiṣẹ́ dókítà yìí mọ́, mo fẹ́ kó o jẹ́ dókítà ọkàn. Àwọn mìíràn Ọlọ́run lè gbà wọ́n láàyè kí wọ́n máa ṣiṣẹ́ dókítà àtàgọ́ ara kan tó máa ṣiṣẹ́ dókítà àtọkàn. Bó ti wọ Ọlọ́run ló ń sọlá. Ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé nítorí pé Ọlọ́run gbà wọ́n láàyè kó máa ṣiṣẹ́ oúnjẹ òòjọ́ tó dẹ̀ tún fààyè gbà kó máa ṣiṣẹ́ tẹ̀mí, kó wá sọ pé bó ṣe rí fún yẹn ló gbọ́dọ̀ rí fún gbogbo èèyàn. Kò rí bẹ́ẹ̀. Ọlọ́run lè gba àwọn kan láàyè, a máa gba àwọn kan láàyè kán máa ṣe tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ lọ nínú oúnjẹ òòjọ́, kó sì tún gbà wọ́n láàyè kan tó ń tẹ̀síwájú láti máa ṣe papọ̀ pẹ̀lú ara wọn. Ṣùgbọ́n níbi tí Olúwa bá ti, ibi tí ìjà ti máa ń dèrè láàrin àwọn ọmọ Ọlọ́run àti olùràpadà ọkàn wa. Nígbà tí iṣẹ́ tó ti gbádùn mẹ́ tó ti níláárí díẹ̀ tó Olúwa bá wá ní kó o fi gbogbo ẹ̀ lẹ̀, tó wá ní kó Ọlọ́run máa ṣiṣẹ́ kan tó jẹ́ ṣe àtayéṣe, bí wàhálà máa ń dé nìyẹn. Bàmí ọkùnrin lè gbà pé òun sì kí ìyàwó ẹ̀ má gbà, ìyàwó lè gbà pé nǹkan Ọlọ́run ní kò ń ṣe yẹn òun fẹ́ sí kọ́kọ́ ẹ̀ má gbà. Ìní ó fi jẹ́ wípé ìwọ̀nba àwọn tó ṣàwárí iṣẹ́ tó yẹ kán ṣe láàrin wa wọn ò tó nǹkan. Kì í wá sí pé wọn ò tó nǹkan nìkan ni, àwọn tó tún wá gbà láti ṣe yẹn péréte ni wọ́n. Ṣé wá rí ní Jésù fi sọ nínú Mátíù orí 9 ẹsẹ̀ 37 ẹsẹ̀ 38 pé ìkórè pọ̀ alágbàṣe ò tó nǹkan. Ó wá ní ẹ gbàdúrà sí Olúwa ìkórè kó rán alágbàṣe sí oko rẹ̀. Torí pé àwọn oko tí ìpín iṣẹ́ tán ti pín yìí, wọ́n sì ti pín iṣẹ́ yìí ṣáájú káyé ó tó bẹ̀rẹ̀. Ìpín iṣẹ́ mi wọ́n ti pín ṣáájú káyé ó tó bẹ̀rẹ̀. Ìpín iṣẹ́ rẹ̀ wọ́n ti pín ṣáájú káyé ó tó bẹ̀rẹ̀. Ìtọ́ wá jẹ́sẹ̀ tèmi wọn ò ní gbà kẹ́lómi ò débẹ̀. Tó jẹ́ póró tiẹ̀ wọn ò ní gbà kẹ́lómi ò débẹ̀. Inú oníwèé òwe yẹn wá ń sọ wípé mo kọjá lóko ọ̀lẹ, mo kọjá lọ́gbà àjàrà, ẹ̀kún ti kún gbogbo ẹ̀, ògiri rẹ̀ ti ya lulẹ̀ nítorí pọ̀ lẹ́ni. Lolúwa wá sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ gbàdúrà sí Olúwa ìkórè kó rán àwọn alágbàṣe. Bí Ọlọ́run sì máa rán àwọn alágbàṣe ni pé yóò lọ pè wọ́n nínú ọjà. Wo ó ti gbọ́ tán sọpọ̀ jà láyé inú kìràkìtà hálà hálù àjẹ àmú ló kálukú ń bá káàkiri ẹ̀. Àwọn tí ìpínsẹ̀ wọn wà lóko
tí pèsè wọn wà ní ọgbà àjàrà bàbá wà lọ bá wọn yóò wá pè wọn. Ìgbà tí ó sì pè wọn yẹn ọwọ́ rẹ̀ ló wà. Ó pa àwọn kan ní kùtùkùtù, ó pa àwọn kan ní ìyálẹ̀ta, ó pa àwọn kan ní ọ̀sán, ní ọjọ́ kan rí, ó pa àwọn kan ní ọ̀sán, ó wá pa àwọn kan ní àṣálẹ́ nígbà tó kù díẹ̀ pẹ́sẹ́pẹ́sẹ́ tọ́jú ayé wọn fẹ́ tán pé kí wọ́n máa kọ́rọ̀ wọn jà sí rárá fẹ́. Àwa pè wọ́n. Ntí àwa jẹ́ kó fẹ́ yé yín ni pé nínú iṣẹ́ tẹ̀mí tá a wá ń sọ yìí, téèyàn bá ti bẹ̀rẹ̀ téèyàn fi ń ṣe òun náà ni àwọn ẹ̀bùn orí ọ̀fẹ́ àti àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí a ní. Àwọn ẹ̀bùn orí ọ̀fẹ́ àti àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí a ní. Tó bá ka ìwé Lúùkù orí 19 tí ó mú ní ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 27, ó rí ní gbólóhùn kan bẹ́ẹ̀ nínú òwe mínà, òwe owó tí ẹni tó ní 10 tó pín fáwọn ìránṣẹ́ rẹ̀ 10. Ó wá sọ fún wọn pé ẹ máa fi ṣòwò títí n ó fi dé. Ìyẹn ni wípé ẹ̀bùn orí ọ̀fẹ́, ẹ̀bùn ẹ̀mí mímọ́ tá a fi fún wa ńlá fi ń ṣiṣẹ́ tẹ̀mí. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 10. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 10. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 10. Ṣé ẹ rí agbára tèèyàn kọ́ la fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ àtayé ṣe. Irọ́. Síkáráyà orí 4 ẹsẹ̀ 6 ó ní kì í ṣe nípa ipá tí àbí agbára bí kò sí nípa ẹ̀mí mi ní Olúwa àwọn ọmọ ogun wí. Yẹn wá ka Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 10. Ó ní ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo rí bí mo ti rí. Orí ọ̀fẹ́ la tí a fi fún mi kò sì jẹ́ asán, ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ. Ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú mi. Yẹn ni pé ẹ̀bùn orí ọ̀fẹ́ àti àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí a gbà ni a fi máa ń ṣiṣẹ́ Olúwa. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ̀mí. Àwọn ẹ̀bùn orí ọ̀fẹ́, Paul àpọ́sítélì ó ní mo rí bí mo ṣe rí pé orí ọ̀fẹ́ ni máa ń sọ èèyàn dá ntí Ọlọ́run fẹ́ ká jẹ́. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni máa ń jẹ́ ká lè ṣiṣẹ́ tí Ọlọ́run fẹ́ ká ṣe. Nípa orí ọ̀fẹ́ yẹn èèyàn wà á múra, yóò wà á ṣe takuntakun. A sì máa ń ṣe pẹ̀lú àdúrà àti nínú ẹ̀mí mímọ́. Ọba ògo gba ọpẹ́ wa o. Ògo ni forúkọ rẹ o. Jẹ́ ó yé àwọn èèyàn ìjú bá ti sọ lọ. Jẹ́ ká ṣe rere o. Jésù Kristi Olúwa wa. Àmín.